Gbajúgbajà agbẹjọ́rò tí ó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni amòfin Fẹ́mi Fálànà tó jẹ́ àgbà agbẹjọ́rò Senior Advocate of Nigeria (SAN). Ó ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lu ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ààrẹ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ ọkùnrin kan tí ó pe ara ẹ̀ ní ọ̀gá àgbà àjọ tí ó ń rí sí àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú okòòwò àti ọrọ̀ ajé èyí tí ó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè. Director General of the Presidential Foreign Intervention Promotion Council / Presidential Economic Advisory Council Ọmọọba Adéníyì Adéyẹmí tí Fẹ́mi Fálànà tó sì ti ránṣẹ́ sí Tinubu àti iléeṣẹ́ ààrẹ wípé bí wọ́n ṣe fẹ́ máa yanjú ọ̀rọ̀ náà kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Iléeṣẹ́ ààrẹ kì í sì ṣe ilé ẹjọ́ tàbí agbófinró tó lè máa dájọ́ tàbí ṣèwádìí ìṣẹ̀lẹ̀ fúnra wọn. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí amòfin Fẹ́mi Fálànà ọmọ bíbí wọn ní ìpínlẹ̀ Èkìtì tí ó fi ránṣẹ́ sí iléeṣẹ́ ààrẹ tó ń ṣèkìlọ̀ fún wọn pé wọ́n ti ń kọjá ààlà lábẹ́ òfin? Ó mà ní ọ̀rọ̀ Adéníyì Adéyẹmí àti olórí òṣìṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà tó ti di ariwo. Ẹ rántí pé Fẹ́mi Gbàjàbíàmílà ló pe ìpàdé oníròyìn láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ọmọọba Adéníyì Adéyẹmí kì í ṣe adarí àjọ Presidential Foreign Intervention Promotion Council tó ń pè rẹ̀ àti wípé ayédèrú èèyàn ni o, káwọn èèyàn kan má sì gbàgbọ́ rárá. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo nígbà tí ọmọọba Adéníyì Adéyẹmí tó ń Fẹ́mi Gbàjàbíàmílà lésì. Ó ní irọ́ ló pa. Ó ní iléeṣẹ́ ààrẹ wọ́n fòǹtẹ̀ lu àjọ òun. Kódà ó ní bílíọ̀nù 24 náírà 24 billion naira ni wọ́n gbé fóun gẹ́gẹ́ bí ètò ìṣúná tóun yóò ná fájọ òun, tó sì ní nítorí pé Fẹ́mi Fálànà ń béèrè àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ òun tóun ò tí ì rí san ló jẹ́ kó sọ̀rọ̀ náà. Ó ní tẹ́lẹ̀ kóun tó ríṣẹ́ náà gbà Fẹ́mi Gbàjàbíàmílà ó gba 400 mílíọ̀nù náírà 400 million naira lọ́wọ́ òun, tó sì jẹ́ pé ìgbà mílíọ̀nù náírà 200 million tó kù tóun ò tí ì fún ló jẹ́ kí ó máa bínú. Ọ̀rọ̀ yìí ló máa di awuyewuye ńlá, tó sì jẹ́ pé nígbà tọ́rọ̀ ẹ̀ ní agbára táwọn èèyàn sọ pé ó yẹ kí Tinubu kó dìde sọ̀rọ̀ yìí, ẹni Tinubu fúnra ẹ̀ ni ó ní kí agbẹnusọ ẹ̀ Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà kó fi àtẹ̀jáde síta láti gbèjà Fẹ́mi Gbàjàbíàmílà pé òun gan ló ń ṣòdodo, àwọn ò mọ Adéníyì Adéyẹmí rí àti pé àwọn ti pàṣẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n gbé Adéníyì Adéyẹmí. Ṣá o, nínú ọ̀rọ̀ tí ó sọ lórí ọ̀rọ̀ yìí, amòfin Fẹ́mi Fálànà ní ti iléeṣẹ́ ààrẹ sọ yìí ò dára rárá. Ó ní báwo ni iléeṣẹ́ ààrẹ á sì máa dájọ́ wípé ẹni báyìí ló jẹ̀bi? Ó ní kò yẹ ká dájọ́ nígbà tí Adéníyì Adéyẹmí ti kó àwọn ẹ̀rí sílẹ̀, pàápàá bó ṣe gba owó lọ́wọ́ ìjọba. Ó ní ó yẹ kí wọ́n fi ṣọwọ́ sí àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò báṣubàṣu Economic Financial Crime Commission tàbí àjọ ICC tó jẹ́ ọmọ ìyá wọn láti ṣèwádìí ọ̀rọ̀ náà. Ó lélẹ́yìí gan-an ni ó bá òfin mu.